bàbá mi lọ́fà ọmọ lọ́fà mọ́jọ ọmọ abíṣújọ́ òkọ ọmọ jàkadì lóró tọ̀fà ọmọ jàkànjàkàn tọ́jà lọ́fà nílé ọlá lómi wọ́n lọ ṣojú obì ó ṣojú poro ẹ̀yin lọ́mọ pínrẹ́ láre pínrẹ́ láàrin pínrẹ́ láre ikọ̀ gbọ́dọ̀ jùkọ̀ lọ́fà tí kan bá jùkọ̀ lọ́fà ní bọ́ lọ́fà nínú bàbá ìmáàmù gbogbo lu ọ̀fà ẹkú ìnáwó ọjọ́ òjàre a ó tún ṣe mí sí lọ́lá adéwálé muhammadu lọ́lá ẹ̀yà sí mo wá fi bàbá wa ọlọ́fà mọ́jọ mo fi kí gbogbo húlámọ̀ hùlá papọ̀ pátá ébà gbogbo húlámọ̀ hùlá papọ̀ o gbogbo òjò alálùfáà ṣe rí bàbá tí mo pẹ́yìn ló yẹ kọ́rán mo fi bẹ́ẹ̀ gbogbo húlámọ̀ hùlá papọ̀ mo fi ìmáàmù wa lọ́fà mo fi kí yín mo fa wí kòkó lójú ọlọ́rọ̀ mo fi kí yín mo fi bàbá ajápẹ́ mọ́ kèfèrí mo fi kí yín nítorí bàbá ò ní sọ̀rọ̀ kọ́ sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ ò jàre ó yà sọ pé ọmọ ló ń fà mọ́ ń jọ ọmọ ló ń fà mọ́ ń jọ padà ń bẹ̀ bàbá ò lè jó àkọ́kọ́ fún wọn ni wọn kì í jó bí bàbá bá ti fẹ́ tí wọ́n ṣe báyìí ijó wọn ò jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ kí ṣẹ̀rífù ó jó báwo fọ ṣẹ̀rífù bá bẹ̀rẹ̀ ó dọ̀la kó tó dúró ẹ má jẹ́ kí ṣẹ̀rífù ó jó jàre látara bàbá wa mo kìkì ìjọba wa tá a bá sọ pé ìjọba Ọ̀ṣọ́dì nìkan irọ́ nítorí àwọn ògbé lọ́ṣọ́dì a sì ń jẹ lára MC Musiliu olùkórí iyo òníná kan tọkọ torí kan mo ti sọ lọ́jọ́ sí iyo ìpè irọ́ lẹ́lẹ́gàn ń pa ẹ̀rọ ni kẹlẹ́lẹ́gàn ń ṣe ọ̀rọ̀ ni orí bàbá wa míṣọ́nà ni kí n máa sọ fólú ọmọ wípé wọ́n ní gbọ́dọ̀ débi tèmi ròfà ó yá nítorí olú ọmọ nítorí míṣọ́nà ìyá lọ́jà gbogbo Ọ̀ṣọ́dì pátá òwe gèlè kórí ẹlẹ́gàn ó dàrú tí n bá ti kí MC ìyálájẹ́ o tí n bá ti kí MC màmá kí ìyálájẹ́ àti ìyálájẹ́ àtó olú ọmọ Ọ̀ṣọ́dì ò ní lè túká ó jàre jẹ́ kí n fẹ́ léyìí kí n fi ṣe fàájì fún ara ṣùgbọ́ ọmọ akínsànyà fowó ra yìí lọ́dọ̀ mi. èmi náà àti dúrà yìí náà fún olúwa mọ̀ wọ́n sọ pé wọ́n ò jẹ́ nǹkan kan àwọn ẹlẹ́gàn wọ́n sọ pé wọ́n ò ní nǹkan kan ojú ti tì wọ́n gbogbo wọn ti dọ̀rẹ́ àwa. إلهي أنت للعلماء فاضل فقل الشيخ محي الدين فضلا أسامعك يا مولاي نهضة رحمتي بمحي الدين سائل المتواصل وأصحابه والوالدين وإن ألوا وقرباه والولدان أسفل أسفل وأنت لنا كنز وعنز وملجح ونجو لمأمول وفتح لمكفال حوائج في الدنيا بجايك عجلت واجلة أخرى ليوم مؤجل فصل أبو العود ما ذكرتك وهدني سلامي على من قال يا ربي أمتي كنت برواسي أمير مي أميف الإمام محي الدين Islamic Foundation
àmírù mi tó wá láti Port Harcourt wá síbí tí wọ́n sì tún padà láìpẹ́ yìí láti lọ fò lọ sí níbi tí àwọn olú ọmọ jòkó ni ẹ lọ jòkó tí wọ́n bẹ̀ yàrá mẹ́kúdí bá yàrá bá ọmọdé tó bá ti lówó olówó ti kú ọlọ́mọdé kẹ́nìkan bá ń gbàgà àmírù mi nu rárá èmi ò ní ẹ̀dìdẹ wọ́n ti gbàgà wá rárá olú ọmọ ẹ jòkó àmírù mi nu yàrá mẹ́kúdí bá yàrá bá. سلامي على من قال يا رب أمتي ẹni bá yóò ń bá ànábì ò ní ṣòfò. أجرهم من النيران قال نعم نعم. ẹ̀yin almuslihun islam kini islam din islahu din bọ́ọ̀lù kìtùnì islahu din gbogbo náà lábàáyé túpọ̀ lórí wájú yín bí gbogbo yín tọ́lọ̀ ń tòsí ọkàn mi ẹ ní parẹ́. Àmín. sẹ́rójú agbo tí a wà yìí olú ọmọ ló jẹ́ ń dàsìkò yìí nílẹ̀ yìí béèyàn bá dáa kò sẹ́ni tí ò ní rà lérú. Naam. سلامي على من قال يا رب أمتي. àwọn tó máa ń invite mi wọ́n máa ń pè mí bíi scholar wọ́n yẹn rántí pé ìmáàmù odidi ìlú ni mí tó jọba ìlú mi lọ. ìlú tọ́lá ń gbé Alhaji Najimudeen Yasin sí ìlú Gbàdámọ́sí ọba Muftau Gbàdámọ́sí Bàtàrin ọmọ agbọ́ sásámọ́sá ọmọ agbọ́ yàyàmọ́yà Gbàdámọ́sí ìlú Alhaji Tajudeen Protea Avalon ìlú àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ bá jẹ́ mọ́mọ́ bẹ́ẹ̀ jọba ìlú mi lọ torí yẹn tí ń tò lẹ́yìn mi tí ń bá rùkú tí ń bá tí rùkú tí mo gbọ́dọ̀ rùkú nù. سلامي على من قال يا رب أمتي. àwọn olúwa tóbi láwọn mi láì tí ìfojú kàn yín mo ti gbòde ìwọlé ẹ jókòó mo ti gbà pé ń wòde láì tí ìfojú kàn yín torí ẹni tí èèyàn bá ń fẹ́ gbogbo tó bá dìmọ̀ lọ́mọ fẹ́ràn bàbá mo fẹ́ràn ń fẹ́ràn ọmọ ọlọ́tẹ̀ ní ọ̀lẹ́ fọ́rọ̀ rí kúbà Allah. tó bá fẹ́ràn bàbá ọ fẹ́ràn ọmọ tóbi. Naam. أجرهم من النيران قال نعم نعم. àmọ́ bí mo ṣe fẹ́ràn òde yìí tó tí yorùbá nàbì tó bẹ́ẹ̀. سلامي على من قال alájà Fawza. يا رب أمتي. inú ẹjọkọ inú àwẹ̀ lèmi ríra. أجرهم من النيران قال نعم نعم. níta tí yẹrẹ kó sì ń joyè èmi ni mo ṣe wá sí bẹ̀ níjọ́ náà àyè bẹ́ẹ̀ kọ́. سلامي lọ́lá ni àgbọ̀rọ̀ má pàdé. على من قال يا رب أمتي. sáà tí yorùbá nàbì ti lọ létà ni. أجرهم من النيران قال نعم نعم. ẹ̀yin alimuslihun ẹni tó bá kọ ẹ̀gbẹ́ síbi kó kọ ojú síbi kí á nísìn adúpẹ́ fún Ọlọ́run ọba. alhamdulillah. ẹ sì máa dúpẹ́ dáadáa. alhamdulillah. olúwa mọ ọba tó ṣe pé àtọ uhu kàlà ọ̀rẹ́ tọ́lọ̀ ń bá tààyàn ọ̀rọ̀ ló fi sọ. mo fẹ́ kẹ́ tẹ́tí dáadáa lẹ́nu. tẹ́ ẹ bá rí ẹni tí ń fà á ti ń tó ọ̀rọ̀ ni iṣẹ́ tó ń ṣe tó di ọ̀la yìí àwọn kan ṣe orí ibú ni ẹ ṣe ń di ẹ̀. Allahu Akbar. fasubhana man aqama kullahu bima yasha. olúwa mọ mímọ́ Ọlọ́run ọba tí máa gbé èèyàn síbi tó bá fẹ́.
ọba tí máa fún ni ní tó bá fẹ́ náfìlà ọ̀ràn oògùn ọ̀ràn àṣẹ Ọlọ́run ló ràn. àṣẹ Ọlọ́run ló ràn án. Mọ́kà tẹ́yìn wá ń lọ tẹ́lẹ̀ ń lọ tọrọ owó lọ èèyàn kí wọ́n bí ń bẹ tó yóò lò sí. Mọ́kà táwọn kan lọ tẹ́ láwọn lọ tàwáfù káwọn lè bá àrówó ní àwa lọ tàwáfù àbí èèyàn kí wọ́n bí bẹ tí ò ní láárí àbí òṣòro sínú lárúbáwá ni. Kí ló ṣe ń tẹ́ Yorùbá nábì dáadáa. Àwọn missionaries wa dà kí ló tẹ́ ẹ̀nà ẹ̀rọ káàkiri ẹ tó àga yín kẹjọ kan wájú mi báyìí yálà ya missionaries ní sọ̀rọ̀ báyìí àti baba ńlá baba wọn gbogbo yín ẹ̀dùn wájú mi kí n máa wò yín báyìí rárá ibẹ̀ ńkọ́ ibi mo fẹ́ ẹ gbé àga yín bẹ́yìn bá ń jẹ́ missionaries chief imam lèmi ẹ wá ń ku agbádá mọ́sálẹ̀ sí. fadhaka muradu bikulli khaliqati. Koko Zaria àwọn kan jọ ni wọ́n kọjá ààyè wọn mo wá fóònù ọ́fíìsì yìí pé kẹ́ bá ń sọ fún wọn kí wọ́n dákun bẹ́ẹ̀ ṣe ń gbọ́n mi ètò sì ń lálàáfíà ẹ mọ̀ lálàáfíà ni. àmín. Kí ló dé tó sàmì kí n tiẹ̀. Amina. Sálàáfíà tí wọ́n di tiẹ̀ lọ́wọ́ ni bó o lọ wí jèrè. fasubhana man aqama kullahu mimma yasha. Suleiman ó dẹ́lẹ̀ kejì mi yóò pàdé lónìí. fadhaka muradu Shamsuddin ó dẹ́lẹ̀ kejì. bikulli khaliqati. Alábà èmi ìlàjọ wà ní ìgàdò mo ti kú òní sìn èmi náà lájọ kú ń bẹ. fasubhana man. Olúwamọ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ àjì Muslihudeen ẹni tí ń tún ẹ̀sìn ṣe Al-Muslihu ẹni tí máa tún nǹkan ṣe Muslihudeen ẹni tá a dá nítorí kó wá tún ẹ̀sìn ṣe. Allahu akbaru. Allahu akbaru. Ẹ sọ bẹ́ẹ̀ dùn mẹ́mi tó. fasubhana man aqama kullahu bima yasha. Ìyálájé ìyálọ́jà gbogbo èyí tí a bá ń jẹ mọ́ kí ìyálájé àbí ìyálọ́jà ìyálájé bí ò bá sájé kò sọ́jà bẹ́ẹ̀ bá dọ́jà alẹ̀ tí ò sájé wọn ò ti pa kẹ́yìn ni ajé ló bí ọjà. Olúwamọ ibi tọ́lá ń gbé yín sí yìí tẹ́ ẹ di àpéwò ó tẹ́ ẹ lọ́rùn àbí ò tẹ́ ẹ lọ́rùn ẹ dá mi lóhùn dáadáa adúpẹ́ ẹ jòkó lẹ́lẹ̀ Ọlọ́run náà ṣàlòmíì lápéwò àmọ́ lórí orí ibú ni Allah ayé ò máa péwò ṣùgbọ́n pẹ̀lú tìbànújẹ́ ni ẹ wá yọ àwọn obìnrin wá bẹ̀rẹ̀ sí ní jó pàdé yín gbogbo èèyàn wá ń jó Olúọmọ tíá gọ́fúnà wa lóde Ambode wa ní pírẹsidẹ́ǹtì wa ní ntọ́lọ́ yíyàn fún inú bí ò bá yàn bẹ́ẹ̀ bá jẹ̀gbẹ́ gan tẹ́ jẹ èèyàn kò lè rí bẹ́ẹ̀ Allah bẹ́ẹ̀ kọ́ ni mo ń lọ lónìí. fadhaka. Torí àwọn alásàlátù yín ló pè mí tí wọ́n dálẹ̀ ló kọ yín. Gbogbo ẹ̀yin gbajúmọ̀ tẹ́ wà ń bí níjọ Musa ṣàgbére sọ́lọ́run mo sọ fún wọn ó ní wọn lọ́n bó olóore rẹ tó Ọlọ́run lóore mi lọ béèrè má jẹ́ kí n jẹ́ kí n sọ̀rọ̀ mi oore tiẹ̀ gan ọ̀lẹ́ mọ bó ṣe tó ẹ̀yin àwọn gbà bẹ́ẹ̀ dáhùn Ọlọ́run á ní kí Musa ó lọ dá iná síwájú ta rẹ̀ kó tan náà jango iná jọ̀hún ó wá tan náà yẹn Wùmí nígbà tó wá tan náà Ọlọ́run á ní pèpè ó wá pe èèyàn ẹgbẹ̀rún mẹ́wàá ló dá lóhùn Ọlọ́run ní ọdún wọn máa tan náà tiẹ̀ lára tiẹ̀ kálukú wa ń tan náà kálukú ń tan náà ẹ̀ dá mi lóhùn wọ́n ń tàn wọ́n mú lọlé wọn wọ́n tàn wọ́n mú lọlé wọn àwọn àtàná láti alẹ́ tó fi dàárọ̀ Ọlọ́run wa Musa ń jẹ́ náà tiẹ̀ kú ó ní kò kú ó ní bẹ́ẹ̀ lóore tí n bá fún ẹ̀dá ẹgbẹ́ mi tó bá mú gbogbo ara ayé tọwọ́ rẹ̀ ò lè tán. Allah. àmọ́ ń dá tí ò bá ti ná mọ́ atẹ́gùn ni ó pa náà mọ́ lọ́wọ́. fasubhana man aqama kullahu bima yasha.
ẹ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ tírìtì ń bí lónìí ẹnu náà tá ló ń tàn fún wọ tá ló tàn fún ọlọ́ọ̀dààmú kọ́ tó dé èèyàn ní oníjọ́ lójú àánú ẹni tó dààmú tí ò wá jẹ́ èèyàn ńkọ́ ìwọ dààmú kó tó dáa fún ọ ṣùgbọ́n ó dáa fún ọ ẹni tí ìwájọ dààmú ńkọ́ torí rẹ wá burú ńkọ́ ẹ dá mi lónìí níbi ìbá kí ni tọ́pìkì wa ẹ ti wo káàdì yín àbẹ́wò pàtàkì ká náwó síbi tọ́lọ́ tọ́pìkì jẹ́ fún mi. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. mo kẹ́yìn àfáà mi gbágbá mo kì í gbágbá mo kì í mo kẹ́yìn àfáà mi tẹ́ múlẹ̀ lọ́kìn tó dé ọlọ́run ní jẹ́ parẹ́ mo kẹ́yìn àfáà tá a jọ wá bí alájí adótó ìkànnìgbọ̀n ẹ̀ ní parẹ́ náà. إنما الصدقات للفقراء. wọ́n béèrè pé ká náwó síbi tọ́lọ́run ẹni bẹ́ẹ̀ ni ààyè márùn kan bẹ bẹ́ẹ̀ bá lówó tí ò bá ti hàn bẹ ọlọ́run ò lè gbà lẹ́rú. Allahu Akbar. ṣé mo léwu àbí ń léwu ẹ dá mi lóhùn. Akramakumullah. Al-walidain olúwamọ owó téèyàn bá ní tí ò bá hàn lára ìyá àti bàbá rẹ kò lè ṣoríire lọ́jọ́ alẹ́. Allahu Akbar. ẹ dákun ọlọ́wọ́ lóòótọ́ ẹ má ti sọ ká náwó sójú ọ̀nà tọ́lọ́ ọlọ́run ti náwó sójú ọ̀nà rẹ̀ bá a na ìsìláàmù ò lè parẹ́ àfẹnú tó bá fẹ́ ga lára ìsìláàmù ló kù ìsìláàmù ti ga ntọ́tọ́lọ́ ti ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dinan èmi ò mọ táwọn olówó ń lọ umra fún ǹjẹ́ bẹ́ẹ̀ sẹ́sẹ̀ Kaaba làwọn ń sọ mọ́sálásí jẹ́ tá a bá dé ẹ dá mi lóhùn dáadáa gbogbo ẹni tó lọ Mọ́kà ń bí ǹjẹ́ bí Kaaba ṣe rí ilé àlùwàlá Kaaba gan sí ò dájú mọ́sálásí tí a lọ. Allahu Akbar. àti yóò bá anabi òwa. Sallallahu alayhi wa sallam. mo wá fẹ́ béèrè ẹni kíni sọ́lá ló sọ̀kalẹ̀ tó wá tún Kaaba sí. ẹ dá mi lóhùn fa ẹ̀rọ náà ti ń gbálẹ̀ rí ẹ̀rọ náà ti ń da àgànná rí èèyàn náà ni àwọn tó lẹ́mìí ìṣe ní ń ṣe ìsìláàmù ga àmọ́ àtọ́lá ń kó bẹ ẹ̀mí ìṣe wọn kéré. Allahu Akbar. ṣé gbódòdó ọ̀rọ̀ abẹ́ gbọ́ ẹ dá mi lóhùn ẹ sọ pé ní purọ́ fún yín ẹni torí kí ni fi ní purọ́ mo ti débi tí mò ń lọ ẹnibó ni mò ń lọ front line láyé lónìí wájú sáfù wájú èmi sì ni mọ́mù kẹwàá nínú ọmọ ìyá kan náà bàbá kan náà fún ìlú Ọ̀fà ẹlẹ́ẹ̀kẹwàá nínú ọmọ ìyá kan náà bàbá kan náà tẹ́nìkan ò jẹ́ làwọn láàrin kí wàá ló tó kù ẹ jẹ́ nǹkan márààrún ìyá àti bàbá ẹ̀yin gbajúmọ̀ tẹ wà ń bí lónìí ọ̀nìyá rẹ kú ọ̀lẹ́ rọkọ̀ fún mọ́ bàbá rẹ ti kú ọ̀lẹ́ ráńpá kọ́ mọ́sálásí ló kọ́ rẹ̀ ẹ̀yin ń kọ́lé 50 million 250 million 300 million sàárẹ̀ bàbá rẹ ò tó 1000. wọn ò dá mi lóhùn mọ́ ni kí ló tún wọn ò dá mi lóhùn kí ló lè ṣe lóko bí wa tóbi wo jù bẹ́ẹ̀ lọ bí wàá sí bá ya kó mọ ya síbẹ̀yìn lẹ́pẹ̀ mi. ìnàmọ́ kí ni jẹ́jẹ́ mo jòkó lọ́fà. Sadaqatu lil fuqara'i. ẹlòmíì ń gun mọ́tò 50 million níbí gbogbo ọkọ̀ tá a tò yí àmọ́ rẹ́ǹtì ẹ̀ àwọn ọmọ lára àmọ́ pósí tí ẹ fi sí òbí wa òǹtótó pósí 50,000. wọn ò dá mi lóhùn mọ́ o kí ló tẹ̀ dá mi lóhùn èèyàn ò lè ra mọ́tò fún bàbá rẹ mọ́ ẹni bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ máa dáhùn àwọn olówó ò ní dáhùn mọ́ kò lè kọ́lé fún bàbá rẹ mọ́ torí pé ó ti kú àbí èèyàn lè kọ́ mọ́sálásí tó 20 million ọlọ́run láàdá tí ń rí lórí ẹ̀ mo bùn bàbá mi lọ́dọ̀ ọlọ́run mo bùn ìyá mi lọ́dọ̀ ọlọ́run a ṣe pé ayé tí wọn ò dúró jẹ nígbà tí wọn kú tán wọn tún jèrè rẹ lọ náà nù. èmi lówó tán ní tí wọn lára àwọn tó bí ọ èso lórí ire olówó kẹ. ẹnìkan ló lóun fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ tá a bá kú tán olú ọmọ a bá fún un ní ẹsẹ̀ kókó kọ lọ. ó
ó kọ́ lọ́n bá dàn tán lára rẹ̀ ló bá já síbì kan ló bá rí àwọn òkú tí ń sáré tí ń jẹun bí egun tí ń ṣe bí wèrè bàbá kan wá dá dúró ó wá ní bàbá yìí ò jẹ ni ó lèmi ò lè jàjẹ́ ku ó ní sọ̀rọ̀ tí ń dààmú tí ń hu ó jẹun àwọn àna tọ́mọ wọn ò tọrọ fún aláyé èmi lọ́mọ tí ń fodidi oúnjẹ ránṣẹ́ sí mi sọ̀rọ̀ tó rí àwọn lọ́mọ wọn jayé tí wọ́n rántí pọ́n lókù lọ́rùn ó wá di ẹ̀yìn ọdún bíi méjì ó tún wá tún iṣẹ́ ń sà ó wá rí bàbá tí ò tọrọ níjọ́ wọn tún tọrọ jẹ bàbá kílẹ̀ ń wá láàrin wọn ó lọ́mọ tí ń tọrọ fún mi ló ti dolo sí ni Allahu Akbar. ṣé mo lè máa ṣe wáàsí lọ ẹ dá mi lóhùn olùkọ́ kìnnì kan mẹmóríà kìnnì kan àyè bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni. tọ́ọ̀fù kọ bàbá àtìyá rẹ̀ sí pẹ̀lú àníyàn kọ́ lọ́n ládàá tí màá rí bẹ́ẹ̀ mo fún òbí mi ṣé mo lè sọ kejì tẹ́yẹ̀ bá lówó tí ẹ̀ bá ti pa lọ́nà márààrún yìí ẹ kírun sí la òkú ni kódà àtúbọ̀tán rẹ̀ ń fì èsì ni kó mọ̀ wó lulẹ̀ ṣé mo lè wí kejì o akramakumullah. ẹlẹ́wọ̀n tún ni Naam. wàlẹ̀ akrabun lára àwọn tí yẹn gbọ́dọ̀ náwó fún tí òfin ní tòsí kàn ayé rẹ̀ ẹni kìíní àwọn tí wọ́n bímọ àwọn tí wọ́n ṣe kìíní tí wọ́n bímọ ọwọ́ invite àwọn àbúrò rẹ̀ ó yá ẹ wá bá mi sọdún náà tẹ́ níyàwó àtọmọ ọ yẹ ṣe fún wọn lẹ́rìn kí wọ́n pa tiẹ̀ náà nílé wọn ọwọ́ ni wọ́n bọ̀ sọdún sàn ní ẹ̀yà yẹn orí ibú fún ọ náà ní tiẹ̀ kí wọ́n kọ́ sọdún lé wọn náà kó wá bá wọn jọ kẹta ọdún ilé rẹ̀ wá kún dalẹ̀ ẹjọ́ ọdún fún gbogbo àwọn fámìlì rẹ̀ àsìkò ọ̀nàwọ́ sí ẹ náà fi wálé rẹ̀ jẹ́ àná jẹ nílé tiẹ̀ mọ̀sán ọdún lòsì mọ̀kùn wọn lẹ́rú ká máa sọ̀rọ̀ lọ àbí adákẹ́ torí tí ń sọ ń ti ń gún ẹlòmíì lójú egbò nígbà tí ó bá dákú tì mí lọ́rùn. Innama sadaqatu lil fuqara'i. ẹ béèrè ẹ̀kẹta o ẹ béèrè ṣé mo lè sọ kẹta wal asdiqa olúwàmọ lára àwọn tí wọn náwó fún tààfin ní ṣòfò ń làwọn ọ̀rẹ́ wa childhood friend àwọn ọ̀rẹ́ tẹjọ paláǹgbá tí kádàrá takùn wọn kódà wọn tiẹ̀ ti bùn ọ rí àkọọ́lẹ̀ ògbìn torí pé fọ́ọ̀rẹ́ rẹ ní 10,000 ó wá gun ọ̀kadà 8,000 ó tún fóònù 1,000 ọ̀ lè sórí rẹ báwọn torí owó tó fẹ́ fún ó ti náà ṣòfò tán. tó bá yíwọ́ ọ̀kadà tó yíwọ́ kọ́ọ̀lù ó kèló ó kù 1,000 lẹ́lẹ̀ ká máa kà á lọ. tọ́pìkì tẹ́ ẹ fún mi ẹjẹ́ á tú palẹ̀ èèyàn máa náwó fún ọ̀rẹ́ èèyàn àmọ́ njọ́ tó bá fún ọ̀rẹ́ rẹ lówó mọ̀jẹ̀ ìyàwó rẹ mọ̀ obìnrin válù dúkìá ju àlọ́ nísìnyí ó sojú mọ́mú yìí aláwọn ọ̀rẹ́ rẹ̀ ò jẹ́ ọgbádùn òun náà rántí ó ti gbà pé òun náà yọ nínú òsì ni wọn yìí fún ọ̀rẹ́ ní nǹkan lójú ìyàwó kò ní jẹ́ ọ̀sùn lálẹ́ ẹjọ́ náà yóò bá tiẹ̀ jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ àmọ́ njọ́ tó bá ara mọ́tò fúnra wọn njọ́ ńlọmọ owó ná njọ́ tó bá bùn ọ̀rẹ́ nìkan ní àpà ó lò fò bùn ọ̀rẹ́ rẹ nìkan lẹ́kọ́ tó sọ fún ìyàwó rẹ torobìnrin válù dúkìá ju àlọ́ àwa la ní ṣùgbọ́n mi wọn ibẹ̀ ló wà bí ìkọlùwé ó lọ tẹ́kọ̀ ọmọ ó jogún ló kókó gbà lọ́wọ́ ọmọ ẹ nífẹ̀ẹ́ gbọ́yìn òdodo ọ̀rọ̀ sí mo sọ fún yín ẹni lọ́nà wo tọmọ yẹn bá ti kọjá 20 years báyìí ìyá rẹ ti máa ní ọmọ mi lọ́kọ mi kọ́ lọ sáà máa lù yín pa bàbá yín obìnrin ní fi ń sáyé ṣèbó fẹ́ wọn náà rí wá sí ìyá lọ mi o ẹ má ti jẹun wí yòókù ẹjẹ. Innama sadaqatu lil fuqara'i wal masakin. ẹ béèrè àwọn yòókù ẹ béèrè wal ahl lára àwọn tá a gbọ́dọ̀ náwó fún òun làwọn gbọ̀ngbọ̀n wa àwọn ará wa ẹ náà wọnú ìyàwó àtọmọ ọwọ́ aníláárí kò hàn lára ìyàwó rẹ àtọmọ rẹ ọ èso lóríire
ilẹ̀ Yorùbá lèèyàn ti ra mọ́tò tó dáa fóbìnrin tí ẹ ti máa léèyàn jogun wọn lọ jẹ̀fọ́ ìwọ lọ ní dàn lóhùn tó o bá ra mọ́tò 20 million fóbìnrin rẹ sótó ìjọ tí ń gbin tó fẹ́ bímọ ni èmi lọ rà fóbìnrin tó kú sẹ́ ìwọ fẹ́ bímọ sóbìnrin la ọ̀hún ṣe bímọ nímọ̀ ní tó ń gbọ̀n pọ̀pọ̀pọ̀pọ̀ àbọ̀ sunkúnjọ́ tó ń bí olú ọmọ ìyẹn máa sunkúnjọ́ tó máa bímọ sóbìnrin la yóò máa bó ha bí akọ ẹ sí ni torí kó fẹ́ bímọ sóbìnrin la yóò máa bó ha bí akọ ẹ sí yóò máa lérí fọkànbalẹ̀ lọ́dún ní ọ̀tùkùn mọ́tò ọ̀tùkùn mọ́kà ọwọ́ tẹnu àmọ́ ń já tóbìnrin yóò bá bí tiẹ̀ ẹ̀jẹ̀ àtẹkùn ni yóò fi bí ẹ̀ dá mi lò obìnrin bímọ lẹ́nu ni o wọ́n lakùn rẹ̀ ni o obì lójú ara ni ọ̀nà ọ̀run gbogbo ẹ̀ kò sẹ́yìn tó rẹ̀ níbẹ̀ ìwà àtìyàwó rẹ̀ wá jà ọwọ́ àgbà mọ́tò tó rà fún ẹ̀yin obìnrin ẹ̀jẹ̀ ìṣẹ̀dáwò kan fún yín ọ̀nà tí ọmọ gbà wá sáyé ǹjọ́ lè gbabẹ́ wọlé padà sẹ́ẹ̀rì pọ́lọ́n ló bí kì í sàwà ọ̀nà tọmọ gbà tá a gbin tó ṣe kí ni tó jáde só lè wọlé padà lójú ẹsẹ̀ mọ́ lọ́wọ́ ná ìyàwó rẹ̀ fa ojú rẹ̀ wá yíbò sọ̀rí báyìí rẹ̀ ti ń burú díẹ̀díẹ̀ wọ́n yìí ná obìnrin kódà sẹ̀rí àdéká kókó òní fóbìnrin ni kò ní ká lé obìnrin kò lé tí ló bá bí ọ kókó òní kọ́ wọn bá dáràn ọwọ́ àna obìnrin fa wọn fi ń bleed ẹ̀jẹ̀ wá ń dà ọmọ rẹ̀ bìnrin tí ẹ bá nà bẹ́ẹ̀ sọ́kọ rẹ̀ sùn lé. ọgbàgbé kọ́ ọmọ tó ọ̀nà tó fẹ́ pa ìdùnnú mọ̀lẹ́bí kan ló ná ká sọ̀rọ̀ àbí adákẹ́ o torí ẹ̀ tí mọ̀ tẹ́ kò sí ìrọ̀lẹ́ yìí o. Innama sadaqatu lil fuqara'i. Innama sadaqatu lil fuqara'i. olóńgèrè ní ké ẹ béèrè lẹ́ẹ̀karùn-ún bá ẹ béèrè lẹ́ẹ̀karùn-ún mo ti wí kẹrin nísìn ẹ̀karùn-ún adín owó rẹ tó wá náà tó ní jí ó hàn nínú ẹ̀sìn rẹ owó tí ò bá ti hàn nínú ẹ̀sìn kẹ́tọ̀ ohun tó kú ló kọ rí ó ti parẹ́ olúwàmọ́ al-muslihun tí wọ́n dálẹ̀ yìí mo ń sọ fún yín nírọ̀lẹ́ yìí níbi tẹ́ kù sí lọ́jọ́ alẹ́ nù ẹgbẹ́ yìí ẹni kì í mú díẹ̀ wá gbogbo wa bá a ṣe wà yìí àtẹ̀mí náà àádọ́gbàdé bìkan tó wà tẹ̀sí ó mọ̀ gbọ̀n ọ̀rẹ́ mẹ́rin ó kọ̀ ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ mẹ́ta ó kọ̀ ọ̀rẹ́ méjì tó bá yá àní lè wá ara wa mọ́ àti di aparun wọn gan gbogbo aró ti lu ìgbà làwọn ni ẹ lọ kí sówà lálàáfíà ẹlẹ́mi náà wà níbi yìí o kò wọ́n ti sàmọ́ni sọmídà ọwọ́ àtẹ̀sí ó ti máa gbọ̀n ẹ̀sìn ló kù tí ó kọ́ wà hàn bẹ́ẹ̀ torí ńgbà náà ọ̀rẹ́ mẹ́wàá wọn ti lè kúkú méjì wọ́n lè kúkú ẹyọ ọ̀kẹ́ tó bá yá àní lẹ́gbẹ́mọ́ lágbo oníbẹ̀mí bá gùn àmọ́ ẹ̀sìn ni ò lè parẹ́ bàbá kọ́lé alẹ́ tún ta ẹ̀ tẹ̀lé mi bàbá ra mọ́tò alẹ́ tún ta bàbá ra aṣọ kò ní wù á wọ̀ mọ́ àmọ́ n tá a bá ṣe lórí ẹ̀sìn láàbà níwájú Ọlọ́run. Allahu akbar. Allahu akbar. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Allah. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. torí ẹgbẹ́ yìí tí ẹ sọ ló kọ yín ẹgbẹ́ yìí tó mi pè lóòótọ́ because èmi tẹ́ rí ẹrú Islam ni mí n sì ṣe wá sí ìdíjọ́ tí ń yanu báyìí tọ́rọ̀ òní ṣe sọmọ ni tágbà ó dé pátápátá wá sí mi ẹlẹ́ẹ̀kẹrin ní lónìí kò ní má ṣe mí ìkílẹ̀ òtútù mọ́ ń gbọ́ ṣe pé mo ti máa ń torí ntọ́nà fi dá mi gbówó yìí ṣe é sùwọ́ láti náà ní wá sí ìṣú èmi láti ṣe àjọ gbàṣẹ́ ni olú ọmọ gbàṣẹ́ máa náà kò ní tán ẹ̀ sí àmì ni lọ́tàkà mi dín àṣì ìkìlẹ̀ àlà ẹ má bẹ́ẹ̀ dùkọ́ wọn yín lè dínkù ń tọ́lọ̀ bá fún yàn ní máa tán àmọ́ tọ́lọ̀ bá fún yàn tí gbogbo ayé bá gbà yóò tún máa sún sí ni ọlá pé kí ni ń tọ́lọ̀ ń dá mẹ́yìn ni ẹni tí ó wàá jẹ́ di òṣónú tẹ́fìlẹ̀ náà mọ́ ọlọ́mọdé pàdé ẹ̀. Àmín. sẹ́ni tá à ń ṣe lónìí kì í ṣiṣẹ́ òní tọmọ yín lẹ̀ ń rà kalẹ̀ bàbá rẹ̀ ò jẹ́ bẹ́ẹ̀
àwọn kan tí ń bá mi jà lọ́fà àwọn lọ fún bàbá kan lówó pé kó pa mí bàbá náà sì gbowó ó wá ní sẹ́ mú iye ọmọ òsèǹnì kò sí pa ó wá ní kí wọ́n pè mí wá mo wá débẹ̀ ó wá ní kí n dúró yàrá àwọn arọ́fà fẹ́ẹ́ dé àti ẹ̀mọ́ kọ̀ rẹ wá wọ́n sì rí ẹtí wọn lọ́kọ̀ọ̀kan lóòótọ́ àwọn àlọ́ tán ó náà lọ rí mi àmọ́ ní í ṣe mo ní sẹ́yìn ń pààyàn ni ó ní ìsá ní í ṣe wọ́n ní kí ló dé ó ní bàbá rẹ̀ ṣe mí lóore njọ́ tá a bá pàdé bò ní í ṣe sọ fọlọ́ Allahu Akbar. oore lẹ́ ń ṣe káì kálukú ń sọ tí ọkùnrin kan sọ̀rọ̀ kan bì ó fọ́nì ni kò fọ́nì ó ní gbogbo ọmọ tá à ń bí ọmọ ehoro ọrùn ẹmu sí là ń bí sí ẹni tó sọ nù ó ní táwọn fẹ́ kíyàwó àwọn mọ́lẹ̀ tó bá ti ní òun ò gbà ó ní ẹmu sí ń bẹ sáàtì lóyún owó kó máa ti dúró. ọ̀rọ̀ ń pa ẹ́ lẹ́rìn àbí ẹ̀ dá mi lóhùn ó jọ bí ẹ̀rín ni ọ̀lànù gbogbo olówó kọ̀ọ̀kan kí wọ́n ra ọ̀la adín ẹjọ́ wo yín ó hàn nínú ẹ̀sìn wọn wá kí àyà rẹ bọ̀. Innama sadaqatu lil fuqara'i. sókè bó sì fẹ́ ó yá. Innama sadaqatu lil torí parifa bẹ́ẹ̀ fuqara'i. innama sadaqatu lil fuqara'i. báyọ̀ bá lówó tán tó dààmú tó rówó bóò ni ó ṣe náà. àkọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n ní ká ná fún àti àkọọ́lẹ̀ takò. àwọn táwọn náà sanná níbi wa tí ò já sówó. olú ọmọ ò gbọ́ owó tẹ̀yìn ó fi fóònù lójúmọ́ tí a bá kó fẹ́ lómi ìran wọn ò tọrọ jẹ mọ́. ẹ sáàtì fún àwọn Koko Zaria ẹ wo bí tí ń jà sí sẹ̀mó àtẹja tọkọ fẹ́ lùyàwó ẹ̀ pa nítorí sẹ̀mó àpò kan ẹ wá fún ẹ ní nǹkan kí wọ́n má sùn lóru pé yé owó ni ẹ fún àyè ìtẹ́ ẹ bá lọ́dọ̀ Ọlọ́run wọn ò dá mi ló. ẹ wo orú àwọn ẹ wọ ẹlòmíì tó wọṣọ àti fìlàní ó ti da horo kò sí ń pa ọmọ rẹ ti dọmọ ọlọ́mọ lọ́dọọdún ẹ múrú 5 million nírú èyí ni kó máa wà dúgbò kọ̀ọ̀kan kan bẹ ń wọ̀n léèyàn ni òsì ti sán ẹranko wọn ni ká má jẹ kíní kan torí Lassa fever ẹgbọ́ tó bá rí fever kan yóò ṣe kíni yóò jẹ́ bí ayé rẹ burú dé dámi ló ń jèrè. Innama sadaqatu lil fuqara'i. ẹnìkan wà tí ń jòkú pẹ́pẹ́yẹ àáfàá kan bá ba lórí àtàn ó lọ ń jòkú pẹ́pẹ́yẹ ni ó lè wò lálàyé ó lè wò ní òní kú ká tó jẹ́ ó ní àrámù lọ ń jẹ ó ní Ọlọ́run tó ní aláàlẹ́ òsè fún mi jẹ́ kí n tó máa jẹ àrámù kẹ́lẹ́ wò pé tó ló sì bá tó sì tẹ́wọ̀n ikíà. Allahu Akbar. olúwa mo bá ṣe ń wí tá a bá fún ẹlòmíì ní 5,000 lónìí kò ní bára mọ́ ṣèbí kó máa ra àpòyọ̀ kó máa tu lẹ́yìn ọjà ni ó ti yín pín déédéé tó jòkó tì ní ǹjẹ́ àwárí ràn wọ́n bẹ́ẹ̀ tí ẹ̀ fi rán wọn sí wọn fi jíṣẹ́ wọn bẹ́ẹ̀ yẹn nírú ẹ̀ fúnra yín ni ẹ máa handle rẹ̀. Wal amilina alayha. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta Naam. àwọn mùsùlùmí ẹ̀dá mi lónìí níbi tá a lè náwó sí káwa máa náwó lórí àwọn tí ń ṣiṣẹ́ lórí ẹ̀sìn nígbà tí wọ́n wá ní àwọn méjìlá ló ń lo private jet ní Nàìjíríà àmọ́ àwọn mẹ́rin nínú wọn pásítọ̀ ni àwọn mẹ́rin àtúnwárẹ́ nìkan tó ní jẹ́ẹ̀tì mẹ́rin bọ́lẹ̀ fi Ìsìlámù sí o olówó ọ̀gẹ́dọ̀ tẹ́ ẹ bá rí ọ̀kadà tó dá dúró mọ́ṣáláṣí tí ò ní stand jẹ́ ibi ti gànà tààfà àti ńsẹ̀ sàlátù lọ́nà. tẹ́ bá lọ church tẹ́ bá rí mọ́tò tí wọ́n filẹ̀ tí ń ṣe yàrá lọ́ọ̀kan somebody say mẹ́ẹ̀ tí ń pa ìwọ inú ọyẹ́ ní lọ kò lè rẹ́ torí wọ́n ti parí ayé wọ́n ti náwó lé lórí tó bá kéde oṣù mẹ́ta ń lọ lóyìnbó ń lọ sí mi nu ìran àfáàní kú sórí ásámú. nígbà tí a ti délùú Èkó yìí ẹ mú àfáà tí ń ṣe mọ́rúwá wá ẹ mú àfáà tó dé ẹ mú pásítọ̀ tó wá dé koto síbi sùtánà àfáà níwèé láàrin tó wá dé koto àfáà ń ṣe ọ̀kadà àfáà ń ṣe mọ́rúwá ojú òtí olówó tẹ́ ń tò lẹ́yìn wọn wọn ò bẹ̀rù Ọlọ́run. àfáà ni òróró létọ́ ti ń lọ sun mọ́sálásí lánàádún lé kúò ńlé ládùúgbò létọ́ ìjàmọ́ tó wà lẹ́yìn rẹ kọ́
tọ́ka àfọ̀ ò bá ti balẹ̀ ẹ gbàgbé ọkàn ayé ò lè balẹ̀. wọn ò dá mi lóhùn mọ́ o. akramakumullah. kí ló tẹ̀ dá mi lóhùn mọ́. wal amilina alayha. ó kù sẹ́jú mẹ́wàá. wọ́n náà ti ń ṣiṣẹ́ ẹ̀sìn ájì Shamsuddin irú ètò ẹ̀sìn ń bẹ̀ nísìn olúwamọ́ àwọn alifati aha àwọn àsàlátù wasalamu alayka ya rasulallah as-salatu wasalamu alayka ya rasulallah. àwọn àfáà àwọn bẹ́ẹ̀ ṣe ń wọ̀ níwájú tọ́kàn wọn ò bá ti balẹ̀ mọ́ iṣẹ́ wọn ò ní wù wọ́n ṣe mọ́. ọmọ tèmi nísìn ọmọ mi ẹ wá níṣẹ́ wo ni ó ṣe yóò láàfáà lòun ó ṣe ẹni kí nìdí ó wu àgbàlá mi ó rí pé ọkọ̀ à ń gbé kúrò ká tó gbé kan jáde ni yóò fẹ́ jọ mí àmọ́ kápẹ́ láàfáà tí ń wọ́dùn létí aṣọ ni ọmọ rẹ ò ní fẹ́ jọ ohun tí ó sọ ni pé sórí ibú tí bàbá ń ṣe kó nù tó ṣe rú ẹ yóò tàka dànù ni ọmọ ẹmu sí yóò fẹ́ jẹ́ yẹn ó rí pé bàbá àwọn dé yẹn ǹjẹ́ ẹ tọ́jú àfáà débi kí iṣẹ́ wọn ò wu ọmọ wọn ṣe. ìran àfáà náà ni wọ́n ń ká sámú tí wọ́n rí nǹkan jẹ sàárì wọn ò dá mi lóhùn mọ́fà ìran àfáà ló fẹ́ sèkó mọ́ tí ń lọ gbà àwọn ẹran ẹni tó wá ń tọ́jú rẹ tí ń tẹ̀lé ká kí ni wúlò rẹ̀ kò sẹ́ni tí òròyìn ẹmu sí fún mi dáadáa mo sì mọ yín tó pò ọmọ ọ̀fà ní ọmọ inú lè yá sí ọmọ èdè kan náà ni a tí MC yóò bá kíyàn àwọn àṣẹ nǹkankan méjì tó yà mí lẹ́nu tí mo fi gbà tí púpọ̀ torí mo sún mọ́ lówó mo jìnnà sólówó ẹni kí ló jẹ́ ń súnmọ́ wọn ní ìdí ọ̀rọ̀ lọ wọn tó wá jẹ́ ń jìnnà sí wọn ni pé àbùkù yára kàn yẹn lọ́dọ̀ wọn tó lówó bá ti gbé fóònù rẹ mọ́ tiẹ̀ bàjẹ́ wájú rẹ nù ìwọ náà kí díẹ̀ kọ́ sinmi ẹ̀ ló ṣe ti tọ̀ láàárọ̀ ẹ̀ mo ní wò ní ó tún lọ sọ ẹ̀ ló ẹ̀yẹ́ ò ṣe ti sàn mo ní orí rẹ ó burú díẹ̀ báwọn méjì tí mo wá rí mo ń travel lọ sí Àbújá níjọ́ kan Kánò mo ní wàásí ní Kánò ẹ̀ mọ̀ rántí sí n wà lè gbé mọ́tò lọ́mọ mo bá pè wọ́n wọ́n ní ìmọ̀ ọmọ mélòó wọ́n bá búùkù mi lórí láì èyí kó wá jọ mí lójú òtẹ́ẹ̀ tí mo wá wà àsìkò òun bá tó MC ló lídìí jẹ̀mọ́ bí èsì sọ́njú àlèkè àmọ̀ lọ́dọ̀ Ọlọ́run èmi ò mọ kọ̀ọ̀kọ́ ohun tí mo rí mu sọ wọ́tọ́ sí ń wá kọ̀kọ̀ ìwọ náà ò dáa tán ẹ̀ẹ̀mejì ẹlẹ́ẹ̀kejì mo tún wálẹ̀ níjó ni tí ò tí ì pẹ́ ẹ lòdì kan tẹ́ ẹ máa ń kára báyìí níbi ọ̀nà family house yìí mẹ́ẹ̀ mo tún wá débẹ̀ mo tún wá bá MC yìí náà ó tún kí jẹ̀mọ́ fún jẹ̀mọ́ lọ́wọ́ mo lẹ́nu ọlọ́ọ̀ni iyì náà tó ìta kírun bẹnu ọkọ̀ gbogbo òde tí ó bá lọ báyìí bàbá ilé pèrún kí ni ó ṣe jẹ̀mọ́ yóò dìde yóò lọ ṣe kí ni ń tá a fi dẹ́ni ọlọ́mọ ní ká kírun lásìkò ẹ̀ ọlọ́run nígbà bẹ́ẹ̀ lára yín bọ́ bá ṣe ámì ìwọ lọ́mọ wọ́n ní ká náwó láwọn tí ń ṣiṣẹ́ ẹ̀sìn lórí bí àwọn àfáì wọ́n ti ń ké látàárọ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ kí wọ́n sá lọ́ǹdì ẹ̀sìn àbí kí wọ́n rí nǹkan jẹ òdodo lẹ́gbọ́n bóyá ìparí ṣùgbọ́n àpò ráìsì mẹ́rin kó o ṣe sẹ̀mú ẹ̀ kí wọ́n ṣe túwó ráìsì ń bẹ kí wọ́n ṣe àsìpọ̀ tó bá yá kí wọ́n tún mọ̀ wọ́n jẹ́ àwọn kan bẹ wọ́n ti sọ ayé wọn di tèmi nù olówó ẹ̀yin náà wà nù wọn ìmáàmù kìlọ̀ fẹ́ ná bó ṣe bó dídì ń jò ní àwọn olówó sì bẹ́ẹ̀ mọ̀ sunkún gbà tẹ́lẹ̀ mi ò rówó ná mọ́ pé ẹ pè mí ìmáàmù ẹ pè mí ẹnìkan ní ẹ pè mí torí Ọlọ́run ló dá mo pè ọ́ mo ló jẹ́ máa kégbẹ́ wọ́n ti rà á ètò health mi àkànná gbé ọmọ gun ọkọ̀ ìwo lọ fẹ́ gùn àkànná rà á ó wá jẹ́ kí wáàsí ó rọ̀ mí lọ́rùn mo bẹ lọ́run fún àná kó ràn án lọ́rùn bàbá àwọn ẹjọ́kọ́ bàbá àwọn làwa jẹ́ àwa làwọn náà rí tí a fi ń sáré kéwú kápẹ́ lásọlúwẹ̀ ń fò ní tí fìlà rọ̀ mọ́ lórí bí ẹ̀kọ́ kéwú ẹjọ́kọ́ kéwú ò ní wù wọ́n ké ẹjọ́kọ́ lẹ́lẹ̀ ẹnáwó náà ti ń dààmú lórí kéwú jẹ̀mọ́ ẹ̀ ní náà ọmọ A for apple yẹ ereko A for apple mo mọ iye tí mò ń sọ ní sukùl ọmọ mi A for apple B for ball C for cat D for dog ìyókù kò yé mọ́ àwọn ètò àṣà ní kọ́tà kọ̀ọ̀kan 250,000
300,000 400 500 à ń rówó rẹ àmọ́ àrówó ra kùránì fọmọ ẹ wò bàjẹ́ agbẹ́kan fún kan àwọn ọmọ pre-nursery àtúnṣe ìjáde fún ọ láti lọ sí nursery àbí ǹjẹ́ àṣẹ wòlímọ̀ kùránì dòní ọlọ́run wa ní ẹ máa kàwé rẹpẹtẹ mo yọ sẹ́kù ẹ̀ mo yàrá ìbáríkà kú mbẹ́ kéǹbó pọ̀ láyé kó mọ̀ sọ oúnjẹ nídìí ìwé mọ́ nígbà tá a tàpá sí kùránì ẹ̀yin ọmọ máa sọ fírídọ́ọ̀mù ẹ máa jó yípo òlu níjà wòlímọ̀ àfọwọ́ máa sunkún wòlímọ̀ mẹ́wàá ẹ yẹkù kan àtààbọ̀ ààbọ̀ ní fámílì àfa àti olówó lórí ẹyọ kan lára àta kéèyàn kọ́ máa ń ké fún ọdún méjì kó wá ṣe wòlímọ̀ kí ni ẹ má dùn jọ wòlímọ̀ ǹjẹ́ àdùn kùránì nù. والعاملين عليها والمؤلفة قلوبهم. àwọn tá a tún náà lórí ẹni ta ni ẹ dá mi lóhùn ẹni tó bá yẹsẹ̀ gba Islam tọkàn rẹ̀ ò balẹ̀ ẹ náwó lé lórí kẹ́mi rẹ̀ ò lè balẹ̀ ẹ rí ìtì ẹ kó mọ̀ pé Islam oríire wà ń bẹ̀. وفي الرقاب. ẹni tó wà nínú ìgbèkùn ọmọ ọ̀dọ̀ tí ń tọ́jú rẹ̀ tíyàwó rẹ̀ gbà tún rán ní skul abẹ́ ẹ̀yìn ọmọ ọ̀dọ̀ ló wá ṣe àmọ́ ẹjẹ́ orí dùnú lọ lé bàbá rẹ̀ ẹ fún lẹ́kọ̀ọ́ sẹ́ni ẹ náwó lé tó bá kú nípò ọmọ ọ̀dọ̀ kó lè dá dúró láyé rẹ̀ àbí tó bá sọ ọmọ ọ̀dọ̀ lọ́jọ́ àárọ̀ tí ó tún ṣe lọ́jọ́ alẹ́ lábẹ́ ẹ̀yìn ẹjẹ́ orí tí òfin ní sọmọ ọ̀dọ̀ mọ́ wọn ò dá mi lóhùn ìyẹn sọmọ ọ̀dọ̀ ọdún mẹ́rin yóò máa lọ wá ọ̀là lùbáríkà 1 million tá a lè ṣe kí ni ọ ti sìn á ọ sóríire ìyẹn wá ń sọmọ ọ̀dọ̀ ń lọ ẹ tún gba bàtà tẹ́ rà ẹ gba sọ rẹ ẹ filẹ̀ ní kolobo bó o lè fẹ́ kọ́ ọmọ yín orí lọ́jọ́ alẹ́. والجارمين. wọ́n ní ká náwó lórí ẹni tó jẹ gbèsè ọ̀rẹ́ rẹ tó jẹ gbèsè ọwọ́ àdì tí ń kírun tó wá kí àsùbà lórí 12 èéṣe ọlọ́kàn òun ò balẹ̀ gbèsè ni bá sán olúwa mọ gbogbo tí mo kà yìí ntọ́lọ̀ ń gbé sórí tébù yìí nù bẹ́ẹ̀ bá ní ṣe ni kò ní jẹ́ lówó ni. وفي سبيل الله. káwa náà síbi tọ́lọ̀ ká kọ́ mọ́sálásí ká kọ́ lé kéwú ẹ̀ tẹ́lẹ̀ mi bá ẹ̀ dá mi lóhùn kí Ramadan òde kẹ́ máa dáná ọ̀fẹ́ kẹ́ dá sínú ọ̀fẹ́ pé ní bíbá yẹn bá ń dáná èèyàn 100 sàárì èèyàn 100 tó o bá ti ṣe bẹ́ẹ̀ o ti wà ní Jánnà àṣetọ́lọ́ fẹ́ ká ṣe ni. وابن السبيل. káwa náwó lórí onírìn àjò ẹni tí ìsọmọ wa ká ṣàánú rẹ gbogbo àlàlejò ayé àpàdà láàyè wa Musliudeen forin dá sí orin tó jábọ́ láti sánmà tí wọ́n mẹ́ni ó kọ́. mukafatu samahati daru khulidi. mísánà Haji Yusuf ṣe orin tó máa yí nǹkan sánmà ló ti yọ. wa amunu. tẹ́ ẹ̀ bá kánjú sí sọ̀tàn rẹ̀. min makhafati yawmi busi. ojú ń kẹ́yìn. wa amunu min makhafati yawmi busi. ojú ń kàn ìyá eré kò ojú ń kàn yìí ìyá tó lóògùn yìí náà máa ṣe fíìmù kẹ́ àyọkánu ọ̀tọ̀ làwọ̀ tó gbé wá lónìí. mukafatu samahati daru khulidi. wa amunu min makhafati yawmi busi. sẹ́ẹ̀mẹ́ ní ọkùnrin abẹ́ mọ̀ ẹnìkan ọmọ ọlọ́run náà ló mọ̀. Allah. àáfàá kan ló fẹ́ kọ́ mọ́sálásí ní bá ń sunkún ká àwọn olówó wa dá lóhùn. Màjúsí ẹnìkan tí wọ́n ń bọ náà ẹnìkan tí ń ṣe kíni. tí ń bọ̀ náà. ẹ sì dá mi lóhùn kí mo ní ń bọ iná good òun ló wá kó owó kalẹ̀ ṣé òṣìbúlí wá ní owó lọ ná ìwọ tó ìkírun tó ìgbàwẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni àkísà kankan ń jábọ̀ láti sánmọ̀ ni ara ẹ̀ ní ẹ kọrin sí. mukafatu samahati daru khulidi. Adájùmọ̀kẹ́ ó ní tá a fi san ẹni tó bá dún yàn nínú. daru khulidi. ó ní kó wọlé gbére kò ní wọná mọ́. Allah. ẹ tó dún ẹ̀sìn nínú. wa amunu. Primbest Yaro Mekudi àwọn àwọ̀ àdúgbò kan lọ́fà wọ́n ní kò sí mọ́sálásí ń bẹ̀ òun nìkan sì ń dà
ló kọ̀ ya wọn. ó wá gírèdì ọ̀nà tó tó 7 kilometres pé gbogbo ọkọ̀ tí bá ń rin bẹ́ẹ̀ àágùn òbí wọn ní ládàá rẹ̀ ní yàrá mẹ́kúrú tẹ̀ wí. stadium wa báyìí ní sinọ́fà wọ́n ní ìdìbò ẹnìkan ti ń gbẹ náà nù. kárọ́pìtà nù lọ́wọ́ ní central mosque nílé àlùwàlá ẹnìkan tó ṣe náà nù. ẹ̀sìn ọmọdé ni níbi tó àgbàlagbà ti káwọ́ sẹ́yìn tí ó wọ̀ ní bẹ́ẹ̀ kíá mọ́ tọmọdé ọmọ ní àlejò rẹ̀ kí ló kọ́ náà pẹ̀lú ọjọ́ orí. transformer àdúgbò ẹnìkan tó ṣe náà nù. wàhálà múnú yàrá mẹ́kúdì ọlọ́wọ́ kéré. mímà ká fati àmì búùsì. ọlọ́mọdé ń pa ẹni tí ò tó pọ́n. wàá múnú mi. wọ́n lè bá náwó síbi ẹ̀sìn nígbà tí èèyàn bá ń dààmú níwájú ọlọ́run á fún ní fọkànbalẹ̀. falanarun bimurikati jawada. wọ́n lè tó báyìí máa tọ́ rẹ kókò sẹ́rẹ̀ iná ọlọ́run bò níjù kí lè sá fún tó jù lọ. ó lọ ọmọ ògbọ́ èmi lè sá fún tó jù lọ. gbogbo tó ẹsẹ̀ láyé tẹ̀ ẹ̀yẹ́ rorò yìí wọn ò fẹ́ kọ́ta yín ọmọ bẹ́ẹ̀ sàárà nílà yìí. ẹni bá yọ̀gbẹ́ tó yẹ kùmọ̀ lójú ayé ẹ̀yin máa yẹ tójú oorun ni. sàárà ní ẹ má fi rẹ̀ ayé ò máa pè é lápá ayé ò máa pè é lápá ẹ ti náwó fáwọn èèyàn débì kan ẹ wá gbé ẹ̀sìn báyìí. pé tí n bá lọ tán ẹ̀sìn ní òkú. àwọn ẹgbẹ́ yìí nínú lẹ́yìn tẹ́ ẹ ní ẹ fún ọ ní kàlónì bẹ́ẹ̀ sì rà ní ipò kàmí. bọ́ọ̀sì tí wọ́n kọ́ ọkọ̀ sí nítorí dọ́tẹ̀ ń sọjọ́ bí dọ́tẹ̀ ń sọjọ́ bí ìyá tó bí rẹ́ńjí mo rí àmọ́ lónìí ọjọ́ bí ànábì là ń ṣe. sallallahu alayhi wa sallam. tànábì ló bá tí ó sì pẹ̀ màmá yín ànábì tó jẹ́ ọmọ rírì màmá yín. ẹ̀yin ẹgbẹ́ ẹ̀fọ́kànbalẹ̀ bọ́ọ̀sì ti dúró. wàlá nàrú bimurikati jawada. àwọn ẹgbẹ́ ìfẹ́ wọn mọ́ ní tèmi lọ́fà kò sí bọ́ọ̀sì gbẹgbẹ́ olódà alẹ́ sẹ́fẹ̀mí ní ìbáyé béèrè àjọ lówó wọn ni báàbá níjọ níní ànímọ́ra rí ni olówó sì máa ń kéde rẹ ó mọ̀ níwà ni mo mọ̀ mọ́ olówó rí tó pọ̀ ìnáwó ajágbá bí bá sọlọ́wọ́ tó wúlò ẹ wúlò tààràfà àmọ́ àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ló kọ yín àwọn náà tó kékeré alẹ́ gun ẹja ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kó kọ́ ọdún mọ́ parẹ́. walaw kana al-jawadu min al-majusi. ẹni tó náwó síbi ẹ̀sìn kó lọ́kọ́ sọ̀bẹ̀ jú sí ọlọ́run náà fìyà jẹ mọ́. Allah. àti yorùbá àná bẹ̀rẹ̀ sí níbí. n tí fi wá sàdúrà mo fẹ́ kọ́ tẹ́tí. bàbá kan ló fẹ́ kú èèyàn máa mi lárúbáwá máa wí. Bàbá kan ló fẹ́ kú. lárúbáwá bàbá náà wá fẹ́ kú. Bàbá náà fẹ́ kú. ó jẹ́ tọrẹtọrẹ. Ó jẹ́ tọrẹtọrẹ. ó wá fi bíi 2 million lẹ̀. Ó fi bí 2 million lẹ̀. ìyàwó rẹ̀ wá kó òun pamọ́ fọ́mọ ẹ̀. Ìyàwó rẹ̀ ó kówó náà pamọ́ fọ́mọ ẹ̀. ẹ̀yin tẹ̀lé láárí ṣẹ̀ ń gbọ́. Ṣé ń gbọ́? ọmọ bá dàgbà. Ọmọ bá dàgbà. ìyá rẹ̀ ní bàbá rẹ̀ a máa ná owó àmúwó tó fi kalẹ̀ fún ọ ni. Allahu Akbar. déédéé ibi tí mo náà kú nu lọmọ náà bá gba 2 million. 2 Ọmọ million náà bá péré. gbà ó gba 2 million. kí mo pè é jẹ̀mọ́. 2 million naira. káàkiri 2 million péré. Tọ̀. ká sọ báwọn. torí owó gbà náà ni. káì. ẹ̀wọ̀n bára yín ṣe wàhálà. ló bá ṣe sàá. Náà. lọ́mọ ẹ bá ń lọ. Ó bá ń lọ. lọ́mọ ní bàbá kan tó kú. ẹ tẹ̀lé mi. Ó rí bàbá kan tó kú. ní ẹ bá ń jà níbi òkú rẹ. Nájà. ọmọ ní jẹ́ mo sọ̀rọ̀ díẹ̀. ọmọ ní kí ló fàjà. 2 million sì bẹ lápò rẹ̀. wọ́n lẹ́nu ó kú ìlú jẹ gbèsè. Bẹ́ẹ̀ni. bàbá sì rẹ ni sán ànísìkú ẹ̀. À ní sìnkú ẹ̀. 2 million náà ló kù. ó lè ló jẹ. wọ́n ló jẹ 1.9 kìnnìkan million. èmi dé owó kù ju bí ká sọ pé bí Kékeré kan lápò ẹ̀. ká sọ pé bí 10,000. 10,000 naira. oníṣẹ́ta bá ti sanwó rẹ̀ sẹ́ẹ̀sì kù rẹ̀
wọ́n lásìkò rẹ̀ ló bá san. ó bá san. wọ́n ló dáa kò sówó tá a fi ra sọ̀ọ̀sì kú ó tún fún ọ ní 5,000. wọ́n ní kò sówó tá a fi gbẹ́lẹ̀ ó tún fún ọ ní 3,000. Allahu Akbar. gbogbo ẹ̀dá tó bá lè tọrẹ kì í rẹ̀ wọ́n. kì í rẹ̀ wọ́n. owó bá kù 2,000 péré. lọ́wọ́ ẹ̀. ní bá ń lọ ló bá tún ní bàbá kan ó bá tún mú ní 1,000. Allahu Akbar. owó kù èlò. ó kú 1,000 naira. bàbá wa ní ìwọ ọmọ yìí lọ sọ̀rọ̀ tó tó báyìí jẹ́ ń fún ọ ní tó ju owó rẹ lọ. Allahu Akbar. 1,000 tó kù lọ́wọ́ rẹ lọ fi ra mùsù. olú ọmọ mo máa sọ̀tàn yín níjọ́ mi. إذا كنت في أمر فكن فيه محسنا. ìwọ tó ń bẹ níjọ wẹ ní náà tó o bá ń bẹ níbì kan wà ń bẹ dáadáa rántí ẹ̀ tó ṣe ayé tí ẹ ti lọ tí wọn ò lè padà wáyé mọ́. Allah àìmọ̀ ẹ̀ tó ti sẹ́rí tí ẹ lọ tí wọn ò lè padà wáyé mọ́ ọmọ wọn ò sì lè ráyé ṣe tó ní bàbá wọn ò ṣe dáadáa. فأما قليل أنت ماض وتارك. ẹ̀yin àwọn ẹni kí ni oògùn àṣegbé ẹ dá mi lóhùn gbogbo ẹ̀ṣẹ̀ sẹ́yìn bá ṣẹ̀ sẹ́yìn bá ti lè tọrẹ ayé òmójúkò. Allah wàláì tàlà kó ní ẹ̀ṣẹ̀ bó ṣe lè wò ó tó o bá ti lè tọrẹ àwọn tí ó fẹ́ràn ló pọ̀ jẹ́ tí bínú rẹ lọ. ló bá lọ ra mùsù mísẹ́lẹ̀ ògbọ́ ó wá ra mùsù nù bàbá wọn ni lọ jó mùsù gúdúgúdú ẹ tẹ̀lé mi lọ́ọ̀lú báyìí tó ọba débẹ̀ bèrè ọba abẹ fọ́ lójú lọ fi eérú mùsù yìí kàn lójú kọ́ ohun tí ó ṣẹlẹ̀ ló bá wọ̀ lulẹ̀ lóòótọ́ yóò rí ọba abẹ ó fọ́ lójú àmọ́ lówó ni ojú tí wọ́n fọ́ ti pé 20 ọdún. ọba ní kábíyèsí mo fẹ́ purọ́ kan o bọ́lá bá ní odò tó nípa yóò fi eérú mùsù kàn lójú báyìí ojú rẹ̀ kàn lálẹ́ kan náà lẹ́yìn. إذا كنت في أمر فكن فيه محسنا. kí mo lójú rẹ ṣe. ọ̀la ojú wa là tánu ọba bá ní ìwọ lọ là mí lójú gbogbo dúkìá mi mo kó dàjì fún ọ. Allah kódà ọmọbìnrin kan péré tí mo bí mo yọ̀ǹda rẹ̀ fún ọ. أما قليل أنت ماض وتارك. tẹ̀lé yorùbá náà bí ní tó sọ yòókù. olú ọmọ bisọ́ọ̀sì olú ọmọ ìpìlẹ̀ ọmọ àwọn àfáà àṣà tí òun yàrá gbọ́ ọmọdé yóò forí gbàkúmọ̀ àṣà tí ò bá ti gbọ́ ọmọ ní adìẹ ní títì tó bẹ gbé yàrá àti kùmọ̀ àtàdógẹ́ làwọn ẹlẹ́ mọ̀ kò ní bóde pẹ̀lú ògùn ọlọ́run òwe ni mo pa òwe ni mo pa bó lọ wí. وكم دقت الأيام ṣé n parí ẹ̀yọ́ mọ̀ mi. أرباب دولة. ló bá lọ bí ọdún méjì ló bá lọ lọ́lú àwọn. wọ́n bá kó owó dúkìá tẹ̀lé. ló wá pàdé bàbá àjọ sí oní bàbá ẹ̀yin ni mo pàdé yìí tẹ́lẹ̀ ra mọ́sùn kí n fẹ́ rú ẹ̀kà yẹn lójú ọmọ rí náà mo ti wá ní dúkìá mi ń dá méjì njọ́ ti bá rí. ó ní ẹ máa dá méjì. Allah wọ́n dá owó méjì wọ́n dá aṣọ méjì. bàbá wa ní ìyàwó rẹ̀ náà ń kọ́ ṣèbí ìyàwó kan ní àádọ́ náà méjì ni tóra dènà ha ọmọkùnrin ló bá ní kí wọ́n lọ mú àyàn wá kí ni ó ṣe ó fẹ́ kí wọ́n la ìyàwó rẹ̀ sí méjì ìdùnnú rẹ̀ ló fẹ́ là sí méjì o kẹ́lẹ́ wu àwọn tí wọ́n bá máa tọrẹ kò sí tí wọ́n lè bòyàn bàbá wa ni àmọ́ la ìyàwó rẹ̀ sí méjì kò sí tí ń fi dúkìá rẹ̀ sí màláíkà nìyí. Allah ọrẹ tó ta ẹ̀san rẹ̀ lọ rí olú ọmọ ọrẹ yìí lọ ó ní tí máa dì ọrẹ ẹ̀sìn ló kù báyìí àwọn alimusilihun tí wọ́n gbé àsálàtù lẹ̀ ló kọ yín tí wọ́n ní ìyàwó tí wọ́n lọ́kọ tí wọ́n wá lẹ́gbẹ̀ẹ́ yín ló máa ṣe àfi kí wọ́n ó rí nǹkan tẹ́sí papọ̀ tẹ́gbẹ́ yòókù òfin ni máa yọ̀ wọ́n pẹ́ni tí wọ́n dúró tì náà ní òkèyìn wọn ò yòó bá nàbì mọ́ nítorí pé kí ni ọkọ̀ tí wọ́n sọ ẹgbẹ́ yìí níjọ́ tí mo wò báyìí tí wọ́n ń tọ́lú ní wọ́n ní olú ọmọ lónìí ọlọ́run ló mọ iye àdúrà tí mo ṣe lẹ́yìn fún yín
pé yé kí wọ́n dá ẹgbẹ́ mùsùlùmí lẹ̀ ló kọ́ èèyàn wọ́n ti ra àlìjẹ́nà fún látàyé. Allah. bó o lọ wí. وكم دقت الأيام أرباب دولة àṣàlátù ala nabiyil karim. وقد ملكوا أضعاف ما أنت مالكه. ó lọ tẹ lówó lọ tẹ́lẹ̀ ní dásẹ́sì microphone lásán ìlera sí mọ́sálásí àìmọye tó sáyé ju àlọ́ tí wọ́n fowó dá aṣọ àkàn fowó dá aṣọ àkàn fowó dá bàtà wọ́n fowó dá fìlà wọ́n kú kọ́ wọ́n kú tẹ̀lé ẹni. Allah. olúwàmọ Haji Musliudeen kíni ẹ pé ó kọ wọn jáde akínni àbádé akínsànyà mọ̀ bọ̀ sọ fẹ́ sọ̀rọ̀ ni. وكم دقت الأيام. ẹlẹ́ẹ̀kejì yàwó ẹ̀rẹ́kọ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ fún yín ẹ jòkó dáadáa níbi kéèyàn ó lè fowó dùn yàn nínú ẹnìkan níbi alágbàfọ̀ ni kí n mọ̀ pé jẹ̀mọ́ alágbàfọ̀. ẹ dá mi lóhùn kí ló tẹ̀ ẹ dá mi lóhùn ó wá lókìkí inú bá ń bí ọba àlú oníkan bá ń pa bóun ni wọ́n ṣe pa gbogbo ẹ̀dá tó bá ti lókìkí sì ṣàgbákò ẹni tí ò dáa fún òkìkí náà ni ọ̀ràn wo lẹ́mu sí dá ọ̀ràn òkìkí ni gbogbo tí wọ́n fojú ẹmu sí rí láyé ẹ gbàgbé ẹ òkìkí ló bì èmi lèmi fi sí ẹ èmi mi sí ẹ ta lèmi rẹ́jà òkìkí ni ìràwọ̀ sátí dẹ́rù gbàgbàlagbà àwọn tí yòǹbó ànábì ò wá ó jẹun pé ìfẹ́ kí n yòǹbó rẹ mọ́. sallallahu alayhi wa sallam. àwọn awọ́nà tí wọ́n gbà pa alágbàfọ̀ ẹ̀yọ̀ká wọ́n wá rí i pa àwọn alòfẹ́jọ́ rẹ sun àwọn ayé tí ń gbénú ayé kí mo sọ jẹ̀mọ́ àwọn ayé tí ń gbénú ayé wọ́n sì ju ayé lọ inú ayé ni ń gbé oṣù mọ́ ṣé kí ni jẹ̀mọ́ ọjà yìí lọ. wọ́n lè dorí ayé kodò àwọn tí wọ́n bẹ lórí bẹ́ẹ̀dì lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ ní ará Amẹ́ríkà nípasẹ̀ ẹ tẹ̀lé mi tí wọ́n mọ̀ wù ọ́ báyìí pé ó ti fẹ́ dé yànnà pàjá tó náà nì ó ti débi tí ò ṣe é yàn ìwọ̀n ẹ̀ ibi tí ó kù sí náà yàrá ẹ má ní wọn ò sí o ẹ má ní wọn ò sí gbogbo ẹ̀yin àfáà ẹ má sọ tẹnu yín ò bá gbà o tẹ́ ń tọ́jà lágbolé àkàn bẹ wọ́n fara wọn hàn wọ́n pọ́sìn ànábì owó mọ́kànlá sì so lára rẹ̀ tí ò lè dìde lọ́nà mọ́kànlá ẹ̀sìn mi wọ́rọ̀wọ́rọ̀ yẹn àfa o à ń fa késì gbẹ́rẹ́kọ́ o lórí odó a ó wá lọ a ó wá dọ̀bálẹ̀ a ó wá sìn yípo èèmọ̀ràn adìẹ òkùnkì a ó wá là mọ́lẹ̀ a ó jó papọ̀ mẹ́jọ bá tiẹ̀ jẹ́ a ó wá ti ọrùn mùsùlùmí bọ́nú mi títí yóò fi kú ẹ̀yin mọ̀kọ́ kúlẹ̀ a'udhu bi rabbin nasi malikin nasi láyé kúlẹ̀ a'udhu bi rabbil falaq min sharri ma khalaq bẹ̀rẹ̀ bó ṣe wáyé ni àti yóò máa nábì tí lọ lé ní sallallahu alaihi wasallam yàbá iṣẹ́ ẹjọ́ ta ni mo ní ẹ̀fí sùn àwọn ní ẹ̀fí sùn ayé tí ń gbénu ayé jẹ́ ju ayé lọ àwọn àti náà wá láwọn ò lè dáṣẹ́ yìí jẹ́ wọ́n wá lọ bẹ ejò níṣẹ́ àwọn náà tó pe ejò nínú ẹranko tí ẹni tá a bá ti rí kódà tá a bá ń kírun lọ kápá àkekèé ejò torí ejò tẹ́ ẹ rí ìwọ̀n àṣetánì lódì níjọ́ tí àṣetánì ó bí ejò ó bára rẹ̀ sùn ní inú wa bí náà fi bí ejò ló bí àkekèé mo lọ yòókù mi ni èmi lẹ́ ń sọ ẹ̀ ejò sẹ́lẹ̀ ò dagun mo lè fa àṣírí ya díẹ̀ mọ́ ọ̀bọ ọmọdé. wàkàmú dákàtì ayyamu arbaba dawlatin wàkọ́dí mọ́làkù àdìrọ́fàmọ́ àǹtàmọ́lìkù. lẹ́bàá rán ejò ní sẹ́bí ẹ̀sẹ̀ rán ejò sì gbà lóòótọ́ àwọn lọ gbé ejò yìí
síbi odò tí alágbàfọ̀ tí máa fọṣọ ẹ dákun ẹ mẹ́kúrò sí nǹkan má sọ bẹ́ẹ̀ o jòkó jẹ́ wọ́n lè pàdánù mọ́ ọ lọ́wọ́ ejò ti gba àdéhùn bàbá alágbàfọ̀ wa ń lo odò ìgbésí ń bọ̀ ó wá ra ẹ̀kọ́ mẹ́ta lọ yóò bóde lẹ́nu ọ̀nà báyìí ló bá pàdé ìyá kan olókọ̀ mi dákun ọmọ ẹ̀yìn mi ni àti ìjẹun látàlẹ́ àná ló bá tọ́ bọ̀nú aṣọ ó bá bùn lẹ́kọ̀ọ́ kan. ó tó rìn fáá ó tó débì kan ó bá pàdé bàbá ní dákun inú lọ ní ebi ó tó tọ́ bọ̀nú gbá ó tó bùn lẹ́kọ̀ọ́ kan. yóò dé odò báyìí ló bá pàdé ọmọ kan tẹ́ ń sọ fún pẹ̀lú ebi olólùn tí wàá ní ìjẹ àmọ́ ń jògbó rẹ ló bá tọ́ bọ̀ gbá ó fò mí kò sí tí ó jẹ mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń lọ ǹjẹ́ kó pọn omi lódò báyìí ejò yanu òkúta kan rọ di lọ́nà fún un òkúta ńláńlá mẹ́ta ó ṣe di lọ́nà fún un ejò wọn ṣe ọlọ́run gbọ́dọ̀ gé ọ tó kọ́ gé ó ti sàánú lónìí wọn ò bí ọdá akọ́ṣe kí ni kọ́ gé ejò orí gé wọ́n ti tún fún alágbàfọ̀ kí lè tó sú tó nǹkan àbọ̀ ọ̀ka tí mo ti gbajúbọ̀ ọ́ ọ̀là àlùbáríkà ọ̀yọ̀ sí amínà ní wọ́n ti tún fọ́ alágbàfọ̀ nínú ìlú torí àti máa ṣe wọ́n èsè kọ́mọ̀ rí bẹ́ẹ̀ ló bá dé ló bá tún ru aṣọ wọ̀lú ó ní yé ọba ní kí wọ́n lọ pe àwọn tó bẹ̀ níṣẹ́ wá mo rán yín sẹ́yìn jẹ́ wọ́n láà jẹ́ wọ́n lọ gbé ejò wá ejò a sì bẹ̀ ń ṣe ọ̀jẹ́ wà lórí báyìí ọlọ́run ní sọ̀rọ̀ jáde ó lẹ́nu ẹran mi sí jù mí lọ ó ní mo fẹ́ san bẹ́ẹ̀ lòkúta ń rán ọdún mi lẹ́nu ẹ má ràn mí rúṣẹ́ bẹ́ẹ̀ mọ́ èyí ìwọ tó àbá fẹ́ ká yóò rọ kiri káàrẹ́ àfikọ́ ní tọ́mọ̀ fi ṣègbè níwájú ọlọ́run ìtàkẹ́dá tẹ́ dì mú lọlé ọba àlúlò náà alágbàfọ̀ wọn ń tọrọ bára kí mo ní í ṣe tọrọ bára wọn pè ní bó o ṣe eré bọ́síwájú mi ní à kí mo ní wọn pè jàmọ́ bó o ṣe eré wàá bẹ́rù ẹ̀ mọ̀dé àwọn tí a ní wọn ò kírun níjọ́ tí aláwo bá kú tá a fẹ́ lọ síbi ẹ̀ tí ì sí ẹ́ wọn ní bó o ṣe eré wàá bẹ̀rù ẹ̀ níbodè bó o ṣe eré. wọ́n ṣe gbàgbébodè ń bẹ́jọ́ náà ọba àlú ni wàá bíi pé àlùmọ́jìrì ló kìkì jù lọ ó tún wá pè ẹ́ tí a máa pè ó tún wá lọ mú ejò àyè wá ó wá mú ejò àyè yìí ó wá dé mọ́nú òru ẹ̀gbọ́n tí ń wí fún ọjọ́ mẹ́ta kí lè jọ wọ́n ti ṣe ó ti lé lóró ọba yìí sì bí ọmọ kan péré ọkùnrin àrẹ̀mọ rẹ̀ ló bá ní kí wọ́n lọ pe alágbà àlùmọ́jìrì wá ó ní gbà mo bùn ọ kí ló gbé fún jẹ̀mọ́ ejò ló gbé fún kó lọ sẹ́pa ọmọ ọba bá ń jó bọ̀ pẹ̀lú ìlú àti fọ́n ló bá pàdé sàárà lẹ́nu ọ̀nà ó ní bàbá mi tún ti dé pẹ̀lú òun àpà tí mo ná pẹ̀lú owó òun àpà ló bá gba òòrùn lọ́wọ́ bàárà yóò lọ sí wò ní kọ̀rọ̀ báyìí ó sì báyìí ejò kan dì mọ́ lọ́rùn ni. gbẹ́jọ́ ṣe pọ̀ ọmọ ọba ni. kọ̀démọ́lì náà fún síkà. ẹ̀yin tí wà lójú agbẹ́ tí nǹkan ṣáájú. kọ̀bìlà máa tí ká sọ́ọ̀lì hàn. dáadáa sì ni ẹ ti ṣáájú. wà á máa falẹ̀ ìsà ìlàlí kùlù òdì sàbílù. ṣé dáadáa kò sẹ́ni tí ó jù sáyé torí ìyá tí ó gbà wọ́n MC ẹ̀ máa bọ̀ ká fún ọ láwọ̀ dẹ̀ àmẹ́yìn kọ́kọ́ máa bọ̀ náà. kọ̀démọ́lì náà fún síkà. tíra yín dà. kọ̀bìlà máa tí ká sọ́ọ̀lì hàn. káwọn ọ̀rẹ́ wọn tẹ̀lé ẹ. wà á máa falẹ̀ ìsà ìlàlí kùlù òdì sàbílù. abẹ́ lọ́ọ̀tì tíra ẹ̀ ẹkùn ní ẹ já kí ló ní tẹ̀ fẹ́ já kí ló ní tẹ̀ fẹ́ já ṣèbí tíra náà ni òun ní ẹ dúró tì mí ẹ̀sùn díẹ̀ ẹ̀sùn díẹ̀ rẹ̀ yàrá àjùmọ̀ padà torí ooru ni ṣèbí ní tẹ̀ fẹ́ lọ́ọ̀tì náà ni èló ló parí tíra wá sọ sí mi létí
500,000 náà lẹ fẹ́ lọ́ǹtì ẹ̀ ló parí rẹ̀ lẹ fi ṣe bí òun wò kán bẹ̀ kí ló kọ mọ̀mọ́ yín Zinatullah ẹ̀yà ọ̀ṣọ́ ẹ̀sìn ọ̀ṣọ́ ọlọ́run tó gbé sínú ẹ̀sìn ni màmá tó bí yín jẹ́ ẹ̀yin gẹ́gẹ́ wá ń jẹ́ ọ̀ṣọ́ orílẹ̀ lónìí ọ̀ṣọ́ kí mo pè é jàmbá ẹ̀ dá mi lò dáadáa yá sọ́hìbà zambi. yá sọ́hìbà zambi hud. olúwàmọ́ of the source níta fẹ́ lọ́ọ̀tì níta ńlá gùn sí bó ṣe mọ náà nípa àbẹ́ẹ̀ rí nǹkan àti sóríire ò jìnnà ẹni tó bá rìn tó ìsòríire ló jìnnà bàbá náà máa ké látàárọ̀ dalẹ̀ inú gan bí dáa tí mo wà lójú àgbo wọ́n fẹ́ lọ́ọ̀tì àwọn ibi ìtajà fẹ́gbẹ́ ni ẹ̀yin náà sì lẹ́gbẹ́ èló lẹ́ rà gbogbo ẹ̀ lọ́ọ̀tì ẹ̀ máa pín lọ́fẹ̀ẹ́ ni torí tẹ́ ẹ máa pín lọ́fẹ̀ẹ́ pọ̀ èyí náà ọ̀fẹ́ ni èló lẹ́ rà èmi ni ẹ sọ sílé sí ẹ̀ ní wọ́n rí lónìí èmi lẹ́ mọ̀ rí. wasijudika annaka hud. àwọn ọ̀rẹ́ yín yòókù sọ wọ́n láwọn nìkan àwọn kọ́kọ́ bẹ́ẹ̀ pèrè pẹ̀lú 250,000. Allahu Akbar. ó yá tani ó ṣáájú òun náà ni ajagunbade wọ́n náà náà lọ́ǹtì pẹ̀lú 100,000. Allah Haji Suleiman 100 wọ́n mú dání wá ní tani Koko Zaria ńkọ́ Koko Zaria Abdulganiyi rẹ̀ ń jẹ́ Abdulganiyi yá Ganiyu yá Mugini Amẹ́ríkà kìíní wọ́n lè rà ní alọ́ǹtẹ̀ ní 150,000. Allahu Akbar. Tàtún ni. wasijudika annaka hud. Alhaji wa Suleiman wọ́n yarí kí ló ní tọ́fẹ́ gbowó lọ́nà wọ́n ní owó rẹ̀ ò gbọ́dọ̀ tówó tàwọn lọ àbúrò àwọn wọ́n díje wọ́n náà sọ tàwọn di 150,000. Allahu Akbar. ẹnìkan gbégbá wa Koko Zaria ní tàwọn di 200,000. Allah. àwọn náà sọ tàwọn náà di 200,000. wabili makarimi jud. wabili makarimi jud. a ti rí 650,000 báyìí. Masha Allah. Bush èló 100,000. Allah. ó dè ló ó di 750,000. Olúọmọ 250 àwọn 200 àbẹ̀kọ́ ó di 650 ẹ̀yin 100,000 ó di 750 gbowó yín lọ́ọ̀ mi. Ya sahiba dambi hud. ẹnu gbà kó wádà. rárá ẹ̀yin kọ́ kó mọ lórí tébù. annaka hud. ó fẹ̀yìn àfà kálíbà mọ́. tátún ni. wabil makarimi jod. kí lẹ kókó ẹ world best sẹ́ńtẹ́ mìíràn jẹ́ ń jókòó ni ìfikẹ́ world best nínú ẹni wáàsí wọ́n fún wa ní 100,000 naira. Allah. ó dè ló ó di 850. Alhaji Shamsuddin Alaba cash èló 100,000 naira. Tani ya sahiba. Ya sahiba dambi hud. kí ló kọ́ ọtí Big London èló 30,000 naira ó dè ló 980 100 tini gbà sì kọ́nà ń tóbi dáadáa. Lukman Bakare Olúwa máa ń pè ọ́ bọ́ sí àyín ẹ tó bá lè gorí kínní pẹ̀lú mi ní olówó lónìí kò ní fowó pìtàn láyé rẹ mọ́ bẹ́ẹ̀ ṣe lówó tẹ̀lé fún wa Ọlọ́run fẹ́mi náà ní tí mo lè fún yín. Inshallah. wọ́n sì fún yín lónìí ní àyè. wasijudika
makanaka hud hud. èló lè fi ilẹ̀. Wabi Èló? 50,000 naira ó dè ló. Jod jod. ó dè ló 50. owó tiwọn yòókù tí ìbára sí tí ọ̀nà ti mú wá. ọlọ́ọ̀bù Sànjí ọlọ́run Tóyìn kó máa bọ̀. à ń yanjú ẹ bọ̀ a fẹ́ pè yín lẹ́ẹ̀mejì ká parí ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ kí n ṣàdúrà fún yín. 1 million kí ni 1,30,000. ó yá èló tí 100,000 naira. Allah. 1 million kí ni 1,130,000 ẹ ti mú ti wá. ká ní mọ́tì lọ rọra aládùn àtàsí lórí tíra yìí olú ọmọ kó mọ lórí tébù yìí wọ́n ti rà nù. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Tajalla wajhu mahbubi wa hadha kullu matlubi. ولا نجد ولا أبراكس والبريك والقوم. لا إله إلا الله. لا إله إلا الله. عباد الله رجال الله أعينونا بعون الله وكونوا عوننا بالله أسانا صاب فضل الله بالقرآن وجبريل وتوراة وإنجيل وما في أي تنزيل أعينونا رجال الله فيا رباه يا ربي ويا غوثاه يا حسبي أصلي يا سيدي كريمي والحكمي بأهل الله. تمد يديك نحو يدي لتوقظني وتوصلني إلى ما فيه لي رشدي فكيف رأيت تتركني ونار زوجي في كبدي. مددت يدي أنا وجميع من يهواك من ولدي نقول هلم يا سندي هلم هلم يا عودلي. أشرك نور الله أشرك نور الله وظهر كلام الله وثبت أمر الله ونفث حكم الله آمنت بالله توكلت على الله ما شاء الله وبلطيف صنع الله وبجميل ستر الله وبعظيم ذكر الله وقالنا فيك نفي الله حي قيوم دائم الله